ọmọ Yorùbá ni mí. Ẹ ǹlẹ́ ńlẹ́ o, ẹ káàbọ̀ sí orí ìkànnì mi lénìí. Orúkọ mi ni Adéláyọ̀. Èní a fẹ́ sọ̀rọ̀ nípa Ìyá, movie Aunty Mide Martins yẹn, part 2 and 3. Let me just say just the 3 because part 2 still the same thing, then 3 láti wá mọ gbogbo story nǹkan tó ṣẹlẹ̀ dáadáa. Ṣé n pé ní àkọ́kọ́ part 1 review yẹn, ó ń ká mi lára gan, ara ń ta mí, ara ń dùn mí. Ṣùgbọ́n nísìn tá ti wá wo eléyìí tó kù, ara mi ti balẹ̀. Same náà ní gbogbo nǹkan tá ti ń sọ tẹ́lẹ̀ náà ni pé bàbá yẹn bó ṣe kúrò, àwọn ọmọ yẹn ìyà tí àwọn jẹ lé wọn lórí, ó yẹ kán ti ẹ̀rọ gbogbo ẹ̀. Ṣùgbọ́n ẹ rò pé àwọn lọ fa àṣà. Mo mọ̀, wọ́n sọ pé tá bá ọra torí bó ṣe dùn tó, a máa ọra dé inú egun. Ẹjọ́ òwe yẹn mo ṣàkànpá ni, ẹ gbà bẹ́ẹ̀. Ṣẹ̀rí tí a bá ṣe nǹkan torí bí ó ṣe ká wa lára sí nígbà míì, a máa ń di aláṣejù. Nǹkan tó dẹ̀ ṣẹlẹ̀ sí ìyá àwọn Pẹ̀lúmi nìyẹn. Wọ́n tara. Abiyamọ náà nìyẹn sọ pé kábíyamọ má tara. Ṣùgbọ́n wọ́n ti wá débì kan tó yẹ pé bí pé wọ́n fẹ́ control àwọn ọmọ yẹn ni. Báwọn èèyàn dẹ̀ ṣe ti ń sọ, irú nǹkan báyìí ṣó lè ṣẹlẹ̀ lójú ayé ṣá? Torí lójú ayé àwọn ọmọ yẹn gan, wọn ò ní wulẹ̀ tẹ́tí sí bàbá wọn rárá. A dẹ̀ rí pẹ̀lú àwọn nǹkan tó ń ṣẹlẹ̀ láyìíká wa. Àwọn ọmọ yẹn wá mọ ìyà tí ìyá wọn jẹ lé wọn lórí. Àwọn ìbéèrè kọ̀ọ̀kan tí mo fẹ́ béèrè nípa báwo ló ṣe tọ́mọ tó wá di pé àwọn ọmọ yẹn wọn ò tiẹ̀ wá ní àánú lójú kó tó di pé wọ́n á gbọ́ pé ó rẹ ìyá wọn. Ẹ wò ó ṣe wàhálà débi wípé ó wá rẹ̀ ó ṣàìsàn. A dẹ̀ wá wo bàbá yẹn náà ni frustration òun náà ló ti débẹ̀ tó kúrò. Ṣùgbọ́n bóun náà ṣe kúrò tí àwọn bá kúrò, ṣé ó máa rá àwọn ọmọ padà wá bá? Ọlọ́run dẹ̀ wá rán bàbá Gani sí wọn. Nǹkan tó máa ṣẹlẹ̀ ni Ọlọ́run á ṣáà rán yàn kàn sí ẹ tẹ́ pé gbogbo ẹ̀ á fi lọ. Kò ní rọrùn ṣùgbọ́n wàá sì ní èèyàn tí o lè bá sọ̀rọ̀, èèyàn tí ó lè fún ẹ ní advice tó lè ṣe gbogbo ẹ̀. Aunty Mide Martins wọ́n try yìí o, ṣùgbọ́n action pọ̀ bí ògògó ni fíìmù yẹn. Nígbà tó yá, torí èmi gan mi ilé mo ń tẹ̀ kí ló wá ṣẹlẹ̀. Ṣùgbọ́n movie yẹn jẹ́ àwòkọ́gbọ́n fún wa. Ṣé rí àwa obìnrin tó bá ti di pé a kúrò ní ilé ọkọ, òun àṣetọ́ ọmọdé wà ń bẹ̀, ẹ jẹ́ kí àwọn ọmọ yẹn kí wọ́n lè kọ́ máa bá bàbá wọn sọ̀rọ̀. Ẹ jẹ́ bàbá wọn ṣẹ̀tọ́ lórí wọn. Ṣùgbọ́n àwọn bàbá tó wá sán lọ bí orí tán sángi tán wá fẹ́ padà wá, ó máa lè díẹ̀. Ṣùgbọ́n forgiveness is with God. Kò sí ẹ̀sìn tá à ń ṣe tí kò sọ pé kí a dáríjì ọmọ ẹnì kejì wa. Ó lè le o, ṣùgbọ́n ẹ jẹ́ àwọn ọmọ yẹn tó bá ti dàgbà débi tí wọ́n lè sọ pé wọ́n lè mọ ọ̀tún yàtọ̀ sí òsì. Ẹ jẹ́ kí wọ́n ṣe nǹkan tí ó bá wù wọ́n. Torí tó bá kú, ó jẹ́ wọn mọ́ nìyẹn o. Tó bá ṣàárẹ̀, wàá máa jẹ wọn mọ́nú àárẹ̀, sickness. Wàá máa gbù ẹ́ láti ibìkan, ṣé ibẹ̀ ló fẹ́ jẹ wọn mọ́? Ẹ má jẹ́ ká jẹ́ kí nǹkan kan kó sọ wá di bitter people. Nǹkan tí ìyá wọn fẹ́ dì nìyẹn. Ó ti fẹ́ di ẹni tó ń kanra, ó bitter. Kò fẹ́ rí bàbá wọn látàn torí gbogbo ìyà yẹn ló wà lórí ẹ̀. Ó ti wà wípé àwọn ọmọ yẹn náà ti dàgbà, àwọn náà rí gbogbo ẹ̀. Ìyá movie tó under 1 hour, mo mọ iye thousands of views tó ti ní. Ẹ lọ wo ó, tẹ́ bá ti wò, ẹ lọ wo kẹ́kọ̀ọ́ ọgbọ́n nínú ẹ̀. Ọmọ Yorùbá ni mí o, Adéláyọ̀.